ṣe ayé ọ. Àlàyé ọmọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe àti èrò tí máa ń wà láàmú lórí kíní kan kò fẹ́ nu wẹ́sì kíní kan wàhálà èkó tí ẹ yé mi mo gbọ́ ṣàlàyé fún báyìí. Bàbá yìí mo fẹ́ náwó. Ó fẹ́ kíni. Mo fẹ́ náwó ètò bá mọ̀ tẹ́lẹ̀ tí mú mi lọ pé ìyàwó mi ti ń sọ̀rọ̀. Ìyàwó ẹ̀ pa. Ó ń pariwo lé mi. Bàbá ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀. Mo ń gbọ́ ẹ̀. Bàbá fẹ́ mú owó ọbẹ̀ lẹ̀. Mo bí 500 lé mo máa sọ pé ṣé àwọn ẹgbẹ́ mi. Ó ti tó. Ó máa ní sí àwọn ẹgbẹ́ mi tó mú 10,000 lé wọ ọbẹ̀. Bí kíní. Ẹ máa rò pé bàbá ẹ jẹ́ kí mi náà wà á gbọ́n dá sọ́ra mọ́ gbà. Bàbá Àlàyé wà lẹ́sẹ̀ pé lọ bá Bàbá Àlàyé ẹ̀yin náà ẹ lè mú yàn tó yẹ pé ẹ lè mú mi lọ síbi tó yẹ pé ṣé sùúrù ọ ló sọ yẹn lóòótọ́ àwọn obìnrin bóyá ẹ wọ́n láì kojú kòkò wọ́n láì kojú kòkò ọkọ̀ ẹlẹ́mọ̀ wa máa fún ọ ní 1,000 owó ọbẹ̀ ẹlẹ́mọ̀ wa kẹ́lẹ́ máa fún 200 wọ́n nípa ẹ̀ wá tẹ́yìn fún 1,000 máa rújà wọn kéré ṣé tó yàrá ẹni sí ló tẹ́ fẹ́ ṣègùn báyìí. àwọn ẹgbẹ́ mi náà wà tó gbé bó ṣe wọn náà Bàbá Àlàyé wọ́n ti ń lo mọ́tò wọ́n ti ń lo fẹ́ǹsì wọ́n ti ń lo gbogbo ẹ̀ pé bàbá owó náà dá lára Bàbá Àlàyé owó dá lára bàbá owó là ń sọ yìí owó ni mo ṣàfẹ́ náwó yìí mo ní bàbá kan ṣòye jẹjẹ mo ní bàbá kan bàbá ilé bẹ́ẹ̀ni sà kò ní ilé agbára bí wọ́n tẹ̀sán kò ní kankan ṣùgbọ́n ó bá kàn pé ni kò sí ògiri tó dé kò pé ó máa jáde sí ẹni. Bàbá Àlàyé ṣé mo ń lọ bẹ̀. Ọ̀gbẹ́ni yóò ìyẹn tiẹ̀ kéré ṣùgbọ́n nǹkan tó bá ní kò ṣe tó bá ní kó máa ṣe. Bàbá máa ṣe owó ṣáàlè wà bàbá. ó ṣáà máa ṣe. Bàbá yìí máa ṣe. tó bá ti di ọ̀la ìṣe ọba mi lé gbogbo kí lè mú ẹ lọ síbẹ̀. táìmù onígi wá bàbá ṣe aago 6 òru onígi wá ní àbí aago 12 òru. jẹ́ kí lè mọ̀ tó bá di kan bíi 7 o'clock 7 láàárọ̀ kó má bọ̀. èmi náà máa kọrí. kò sí wàhálà tó bá di 7 láàárọ̀ kó má bọ̀. àná èmi náà máa kọrí bàbá. báwo tó bá di 7 láàárọ̀. èmi náà máa kọrí. tó bá ti di àárọ̀ la kéde èmi náà máa wá ní ìfẹ́. wà á ní kọ́tọ́ ń polówó yìí wà á ní bí ọ̀ṣun kò ní wà á ní owó yìí. bàbá yẹn bá lè jù mí fún lásán àwọn àgbẹ̀ àwọn yahoo tó máa ń ṣàkọ síbi tó máa ń fi bẹ́ẹ̀ ṣàkọ sí ní ṣá kí bá wọn gbé ọ̀rọ̀ kan ní ṣá lóko mọ́tò tó ẹ̀ṣẹ̀ jáde yẹn nù ìdí mi kan máa gbédé gan á pa àwọn ọmọ yahoo ojú àlà kò sí kí bàbá yẹn ti fún mi o kékeré máa ń ṣàkọ sí àwọn àdúgbò máa ń náà ṣáyé ọlọ́run ṣá ojú àlà owó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ náà fún ẹ̀dẹ́ owó ẹ̀ máa dé lásán. Bàbá Àlàyé yẹn máa ń wọ́n tẹ̀ fún lọ́sọ̀rọ̀ wa wọ́n ní bàbá yẹn máa ń lò sí owó inú Dangote Dangote kájà máa gbọ́ kájà wà owó rẹ pé fún aláṣà. ẹ̀yẹ́ mi dáàbò máa gbọ́ owó ìsọ̀rọ̀ bá ti dàbí méjìlá àlà ó bẹ̀rẹ̀ ìpìlẹ̀ síbẹ̀ àwọn ọmọ ilé ìkéwọ̀ máa dé wọn wọ́n máa gbàgbọ́ wọ́n máa mọ́tò fúrufúrú ètò ìbàrà wọn kò sí ayé tó wà ọmọ yẹn tí ìwé wọn gbòyà ló ń jẹ gbogbo owó tó bá ti lówó bá ti lè gbẹ fún kí ó ti bọ́ ṣe láì ṣe ìwé eré láti tí wàá ti Dangote tẹ̀lé máa ń rí ìjọba máa fi àbúrò nìṣà máa wù ẹ́ ọ̀rọ̀ bó ṣe náà wà gá owó tó bá ti lówó ní kọ̀ọ̀kan ó náà wù ẹ́. àdí mi Gbọ Ohun Oluwa o má ṣe o tí ayé léwu o òun náà kẹ̀ kó dá o kó dá o tó bá lè fi ṣe tó bá lè dọ́ọ̀rùn pàdé ò ní bá pàdé o wo ibi sọ tèmi fún ọ tó Gbọ Ohun Oluwa o tó bá ṣe tó bá lọ́wọ́ ṣe pẹ́rẹ́ tó bá lè ṣe gbọ́ o ìgbọràn sọ̀jẹ̀ bọ́ rú lọ o tó bá lè ṣe tó bá lè ṣe gbọ́. tó bá ti ṣògo owó àwọn òní kankan kó dàbò mí. kò sẹ́ni tó dáa tán so má lọ bá mount mi lójú ẹni tó máa ràn mí lọ́wọ́. ibẹ̀ la dé yìí ló sọ fún ẹ. ìjọba yẹn yúbà yìí mo ké má yẹ kẹ́ yúbà. bàbá o bàbá mo dé o ibi kí tẹ́ bá wáyé kí ni ẹ jáde lóòótọ́ mi ìmọ̀ pọ̀ mi ìmọ̀ kankan mo mọ̀ pé inú kí ni ẹ ní kankan pè lókun bàbá o ẹ̀mẹ́ta fẹ́ pè yín o ẹ̀mí ìgbọ́lẹ̀ gbìmọ̀ ìkẹ́dá mi lóhùn pé mọ̀ pé agbáwà la wá ti pè yín lẹ́mẹ̀ta yé kí ni ẹ bọ́ta bàbá gbọ́mọ lọ o mo bàbá sábò síbà
Bàbá gbọ́mọ́lá o. Ẹ̀kejì yín o. Má bínú bàbá mò ń sọ o. Bàbá yẹn ẹ̀rẹ̀ máa ń bà mí. Má lè jọ báyìí wá yọ. Àwọn òjijì ní ìnagbá bí o. Bàbá gbọ́mọ́lá o. Bàbá o. Ọmọ yìí mo ṣe wá o. Olóòní ìdòwò. Àwọn ọ̀rẹ́ òun gun mọ́tò. Òun gun mọ́tò gùn. Ẹsẹ̀ ló fi ń rìn. Ó fún yàwó ẹni oúnjẹ. Ìyẹn kì í ṣàlàyé gan. Bẹ́ẹ̀ náà ṣàlàyé ara ẹ̀. Bẹ́ẹ̀ náà ṣàlàyé ẹ̀. Ó ti yẹn sà. Òpólógbò yìí ní jínígbé kékeré. Ọ̀pọ̀ sọ̀rọ̀ yìí tó kí o. Olóògbò yà kọ́ kéré abẹ ló kọ́ta pé àwọ̀ ẹ̀ má mú kọ̀ọ̀kan ló kọ́ta pé wa. Mo ti bá kú múlẹ̀ púpọ̀ gbọ́dọ̀ pa ni mo ti bá rùn múlẹ̀ àwọn kọ̀ọ̀kan gbọ́dọ̀ pé mi yẹ wó. Mo jẹ́rìí ní bàbá. Mo jẹ́rìí. Bàbá mo jẹ́rìí. Bàbá kí ló ń bá yọ báyìí? Bàbá kí ló ń bá yọ? Tó bá di lọ́sàn-án, kò wá bá mi. Gbogbo nǹkan tó fẹ́ pátápátá yóò tó ọ lọ́wọ́. Èmi kíní burúkú yìí lọ bèrè lọ́wọ́ wọn àgbàlagbà. Agbára tí mo ní kì í ṣe agbára kékeré o. Sori ọ̀rẹ́ mi pa kékeré mi ò kí máa pa ọ́. Bí mo ṣe kéré yìí wò tó bá ní kí n ka yọ ọdún tí mo ti wà ní ayé. Iṣẹ́ ọdún kékeré. Bàbá ẹ pẹ́ fún wa ẹ pẹ́ ṣé ìtọ́ bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ wa. Ó dábọ̀ ọ̀rẹ́ ṣe o bàbá ọ̀rẹ́ ṣe wo ọ̀rẹ́ ṣe sí ọ̀rẹ́ ti dayọ̀ ló sọ ọ̀rẹ́ ti dayọ̀. Ọ̀sán àná yẹn ọ̀sán ọ̀la èmi máa fa bá wa yẹn. Tó ẹ bá ti dé wọn mí o tó bá wọn mú lè pa ẹ o. Ẹ jẹ́ ìmọ̀kan tó ń pè ní PA. Kí ló ṣẹlẹ̀ owó oúnjẹ ńkọ́ mo owó oúnjẹ lẹ́ẹ̀dẹ̀ ń lọ tí bá wáyìn bẹ́ẹ̀ máa ń sọ lójoojúmọ́ nìyẹn ó dẹ̀ ti di àyà yín ojoojúmọ́ bẹ́ẹ̀ máa ń sọ nìyẹn ẹni sùúrù ẹni èló ni wíń máa ń fún yàn ó ju 500 lé lónìí wíń máa ń fún yàn tí 500 kẹlẹ́ máa ń fún yàn tẹ́lẹ̀ ni. ẹ má mú mi ṣeré dàrẹ ẹ má mú mi ṣeré 500 náà lẹ máa ń pa tí mo ìtẹ máa ń san tẹ́lẹ̀ ẹ wọ ẹ mú lẹ́mi tiẹ̀ mi gbẹ́jọ́ mi dẹ̀ rojọ́ ẹ bá mú owó tẹ má mú lè pa àbúkù tí mo ń tẹ́lẹ̀ 500 yẹn kò lé 15 naira rí ẹ mú owó oúnjẹ lẹ̀ èmi ò tiẹ̀ rojọ́ ẹ bá mú owó oúnjẹ àwọn ọmọ wà nulẹ̀ odidi ọmọ 12 ló wà nulẹ̀ ẹ mú owó lẹ̀ mi lọ ẹ bá ti mú owó lẹ̀ ẹ lọ́bì kankan bíbá yìí ẹ lọ́bì kankan kò tiẹ̀ jọ́ kò jọ́ o ẹ bá ti mú owó lẹ̀ oúnjẹ kò sọ̀rọ̀ owó yẹn owó gogogogo ló lè ṣe ẹ mówó sílẹ̀ mi ò rojọ́ ẹ mówó lẹ̀ mi ò rojọ́ rárá ẹ sanwó ẹ dẹ̀ máa yanjú ara yín make sure pé gbowó yẹn ó jẹun lọ́wọ́ àjẹbẹ́ ẹ ní jẹun oṣù kan ni dákọ̀. Mo ti sọ fún ẹ pé kó gbọ́ ohùn Olúwa kó wá gbọ́ ká ní ìwọ ti gbọ́ ohùn Olúwa ni nǹkan tó rí owó ni ìbá wà bẹ́ẹ̀ ìbá dáa kí èèyàn máa ráyè kẹ́ máa gbọ́ ohùn Olúwa bá dáa kẹ́ máa gbọ́ ohùn Olúwa èèyàn máa ráyè.